Welcome to Èdè Yorùbá Dùn Ka's channel. Ẹ káàbọ̀ sí ìkànnì Èdè Yorùbá Dùn Ka. Mo kí gbogbo wa pé a kú ọdún àjíǹde. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Ìkànnì yìí wà fún láti gbé èdè Yorùbá lárugẹ. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ohun tí à ń ṣe ní orí ìkànnì yìí èdè Yorùbá ni. Bí ó tilẹ̀ ṣe wípé àfi Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ sí, èdè Yorùbá ló pọ̀ jù tí à ń sọ lórí ìkànnì yìí. Lọ́jọ́ òní, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀pọ̀ sísìn ọdún àjíǹde ó wà lóde. Mo fẹ́ kọ orin My Faith Has Found a Resting Place ní èdè Yorùbá. Mo rọ̀ wá kí a farabalẹ̀ bí màá ṣe máa kọ.